Ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. If you ever come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo eré Kálẹ́tólẹ́ produced by Wunmi Toriola. Nínú eré yìí, àwọn wo lẹ máa rí nínú eré yìí? Àwọn tí a máa rí nínú eré yìí ni Wunmi Toriola, Allwell Ademola, may her soul rest in perfect peace. Ẹ dẹ̀ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré nínú eré yìí. Nípa wo ni Wunmi Toriola kó nínú eré yìí? Wunmi Toriola kó ipa ọmọ tó jẹ́ pé Allwell jẹ́ ìyá ẹ̀ nínú eré yìí. Allwell jẹ́ single mother láti ìgbà tí bàbá ọmọ yìí ti kú. Òun nìkan ló ń take gbogbo responsibility ọmọ yẹn tí tọ́mọ yẹn fi dàgbà. Nígbà tí ọmọ yìí dàgbà, ó jẹ́ ọmọ dáadáa tó jẹ́ pé ó ní àfẹ́sọ́nà. Òun àti àfẹ́sọ́nà wọn sì ń plan ọ̀rọ̀ ìgbéyàwó wọn. Níbi tí wọ́n ti plan ọ̀rọ̀ ìgbéyàwó wọn, Wunmi Toriola lọ visit àwọn ọ̀rẹ́ ẹ̀. Tó jẹ́ pé lára àwọn ọ̀rẹ́ ẹ̀, Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá ó jẹ́ kan lára ọ̀rẹ́ ẹ̀. Diva ó jẹ́ kan lára ọ̀rẹ́ ẹ̀. So àwọn ni wọ́n encourage ẹ̀ wípé ọ̀rẹ́, o nílò láti gbádùn ara rẹ, o nílò láti explore, o need láti ṣe àwọn nǹkan kan tó jẹ́ pé at least ìwọ náà á mọ̀ pé o gbádùn kí o tó marry. Ẹ wo ibi tí Wunmi ti gbà sí wọn lẹ́nu tó ti tẹ̀lé wọn lọ sí club. Nígbà tí ó tẹ̀lé wọn lọ sí club, as per first time tó máa tẹ̀lé wọn lọ sí club, ó mu ọtí tó jẹ́ pé ó yó. Àmọ́ níbi tí ó ti yó, ó wá lọ pàdé Rotimi Salami. Rotimi Salami ó jẹ́ cousin àfẹ́sọ́nà Wunmi Toriola. Àmọ́ Wunmi Toriola ò mọ̀ torí pé ìyẹn ṣẹ̀ṣẹ̀ dé láti abroad ni. Ìyẹn wá fún ìgbéyàwó Wunmi Toriola àti àfẹ́sọ́nà ẹ̀. Meanwhile Wunmi Toriola ò mọ̀. So àwọn méjèèjì wá pàdé. Wọ́n á pàdé ní club. Nígbà tí wọ́n pàdé, nígbà tí àwọn méjèèjì pàdé ní club, torí pé Wunmi Toriola ti yó, as ó ti wà drunk. So Rotimi Salami wọ́n wá take opportunity láti ní ìbálòpọ̀ pẹ̀lú Wunmi Toriola because of the highness. Nígbà tí Wunmi Toriola ṣetán tójú ẹ̀ wá ká, nígbà tó délé, ó sun ẹkún. Tó ṣe sun ẹkún, bẹ́ẹ̀ sì ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ibi tó ti ń gbàdúrà tó tún tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Nígbà tí ìyẹn ṣẹlẹ̀, Wunmi Toriola lọ sọ fún ọ̀rẹ́ ẹ̀, Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá, wípé òun ṣe àṣìṣe. Ìyẹn wá bí pé kí ni àṣìṣe tí ó ṣe, ó wá ṣàlàyé fún un nípa ìbálòpọ̀ tó wáyé láàárín òun àti stranger tí ó mọ̀. Tó dẹ̀ jẹ́ pé ìgbéyàwó ẹ̀ kú oṣù kan. Ọ̀rẹ́ ẹ̀ wá sọ fún un pé kó dákẹ́, kó má sọ fún anybody nípa nǹkan tí ó ṣẹlẹ̀. Pé kó má sọ fún anybody. Ìyẹn wá sọ pé òun ti gbọ́ pé òun ò ní sọ fún anybody. Ẹ wá wo ibi tí Wunmi Toriola ti lọ sí ilé àfẹ́sọ́nà ẹ̀. Nígbà tó máa dé ilé àfẹ́sọ́nà ẹ̀, àfẹ́sọ́nà ẹ̀ wà níbẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀. Nígbà tó máa dé ilé àfẹ́sọ́nà ẹ̀, tí àfẹ́sọ́nà ẹ̀ wá pe àbúrò ẹ̀ bọ́lẹ̀ láti introduce ẹ̀ sí pé àfẹ́sọ́nà mi rè o, àbúrò mi rè tó wá láti òkè òkun fún ìgbéyàwó wa. As in, Wunmi Toriola was shocked wípé ọ̀ka ti fọ́, wípé stranger tí òun bá ní nǹkan papọ̀ lélẹ̀. Àmọ́ tó wọ́n mọ̀ pé àbúrò àfẹ́sọ́nà òun ni. Àwọn méjèèjì pretend. Ẹ wo ibi tí Wunmi Toriola ti wá bọ́ síta, tí àbúrò ẹ̀ náà bọ́ síta láti bá sọ ọ̀rọ̀. Tí Wunmi Toriola wá sọ fún pé kó má ever bá òun sọ anything, pé cause nǹkan tó ṣẹlẹ̀ láàárín àwọn méjèèjì yẹn mistake ni. Kó dẹ̀ gbà as wípé kò sí anything tó happen, kó ní kálukú lọ ní ìlọ tiẹ̀.
àmọ́ èyí àbúrò ọkọ ìyẹn wá ń gbìyànjú láti sọ fún pé òun ò lè gbàgbé moment yẹn pẹ̀lú ẹ̀, wípé òun fẹ́ kí wọ́n ṣe sí nígbà kan torí pé òun gbádùn ẹ̀. Wùmítọ́ríọlá wá sọ fún pé àbí orí ẹ̀ ti burú ni, as in ó ṣàgbé ṣépè ṣá, wípé kí ló ń try láti sọ. Ibi tí Wùmítọ́ríọlá ti padà lọ sọ fún àwọn ọ̀rẹ́ ẹ̀ wípé kán wo nǹkan tí àbúrò ọkọ òun béèrè. Àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣá wá sọ fún pé kó gbà fún tó bá jẹ́ pé òun ló máa jẹ́ kó keep short and then tó bá jẹ́ kí peace reign. Wùmítọ́ríọlá wá ní no, pé òun ò lè gbà fún because eléyìí tó ṣẹlẹ̀ láàrin òun àti ẹ̀ pé àṣìṣe ńlá ni, wípé òun ò fẹ́ kí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ mọ́. Ẹ wá wò ìgbà tí Wùmítọ́ríọlá wá padà lọ sílé fiancé ẹ̀, ìyẹn ò sí nílé but ó lọ sílé láti lọ dúró dè. Ó wá rí bọ̀bọ́ yẹn ní living room. Ibi tó sì ń lọ, bọ̀bọ́ yẹn wá drag ẹ̀ padà. Ibi tí bọ̀bọ́ yẹn ti fẹ́ máa rọ fáńdù ẹ̀ ni àfẹ́sọ́nà ẹ̀ bá wọlé. Meanwhile gbogbo ọ̀rọ̀ tó wà tí bọ̀bọ́ yẹn ti sọ, àfẹ́sọ́nà ẹ̀ ti gbọ́ kó tó dà pé ó wọlé. Nígbà tí àfẹ́sọ́nà ẹ̀ wá wọlé, as in look ojú ẹ̀ change. So Wùmítọ́ríọlá wá sọ fún pé wípé kò rí bẹ́ẹ̀ o, wípé kò rí bẹ́ẹ̀. Àfẹ́sọ́nà wá sọ fún pé kó má try láti sọ anything, wípé cause gbogbo nǹkan tí òun àti àbúrò òun sọ ni òun ti gbọ́ níta. Àbúrò ọkùnrin wá try láti sọ fún pé prank ni, wípé kò rí bẹ́ẹ̀, kò mean ẹ̀. Ibi tó ṣáà ti na àbúrò ẹ̀ tó yẹ pé àbúrò ẹ̀ sá bọ́ta. Ibi tí Wùmítọ́ríọlá ti ń bẹ̀ pé kó jọ̀ọ́ pé kó dáríjì òun pé àṣìṣe ni. Níbí báyìí ẹ wo ibi tí family bàbá Wùmítọ́ríọlá tó ti wá bá ìyá Wùmítọ́ríọlá pé so ìwọ tọ́ ọmọ tì, wípé ọmọ kó ìtìjú wá bá wọn nílé àti ẹmọ náà àwọn father side tó ṣe máa sọ fún ìyá ọmọ because tí ọmọ bá ṣe little mistake wọ́n á sọ pé ìyá yẹn pé ó fail as parent tó pé bàbá ò sí nílé ayé. Ẹ wo ibi tí before kí incident tó ṣẹlẹ̀, ìyá ti ta aṣọ ìgbéyàwó síta. So nígbà tí gbogbo kinní yẹn ṣẹlẹ̀, ibi tí ìyá ẹ̀ ti ń bá wí tó tún sọ̀rọ̀ sí, tí Wùmí tí wá sọ pé àṣìṣe ńlá ni, wípé kí ìyá òun jọ̀ọ́ pé kó má gbé òun ṣépè, kó jọ̀ọ́ kó ṣáà pray fún òun, wípé torí òun mọ̀ pé òun ṣe àṣìṣe, torí pé àṣìṣe ńlá ni. Ibi tí àwọn ọ̀rẹ́ ọkọ ẹ̀ tó ti ń try láti bẹ ọkọ wípé kó jọ̀ọ́ kó dáríjì èyí obìnrin, wípé àṣìṣe ni, kò dẹ̀ sí èèyàn tí ò lè ṣe àṣìṣe. Ọkùnrin ṣáà yarí, ó fárígá wípé òun ò ní dáríjì, wípé nǹkan tó ṣe pọ̀ ju òun torí èmi títí láwo bójú bá kúrò ọkàn ò lè kúrò, wípé òun ò lè dáríjì, pé òun ò lè ṣe kankan. Ibi tí àbúrò ọkọ náà ti wá tó ti try láti bẹ ẹ̀gbọ́n ẹ̀ pé kó jọ̀ọ́ kó dáríjì òun, wípé òun ti gba àṣìṣe tóun ṣe. Ẹ̀gbọ́n ẹ̀ work ẹ̀ out nínú ilé ẹ̀, wípé kó work out kúrò nínú ilé fóun tó bá fẹ́ kí èṣù ṣe àwọn méjèèjì. Ìyẹn ṣáà work out. Ẹ wá wo ibi tí ọ̀rẹ́ Wùmí tó ti wá Wùmí wálé láti fẹ́ apologize fún nǹkan tó ṣẹlẹ̀. Wùmí ṣáà sọ fún pé kó má wọlé pé cause àwọn ló ba ayé òun jẹ́. Ṣáà sọ̀rọ̀ sí àwọn ọ̀rẹ́ ẹ̀, àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣáà ń try láti fẹ́ apologize fún nǹkan tí wọ́n ṣe. Àmọ́ Wùmítọ́ríọlá ò gbà torí pé inú bí Wùmítọ́ríọlá. Ibi tí bàbá yẹn ti wá padà pé lórí fóònù wípé òun fẹ́ bẹ̀ pé kó má bínú sí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Wùmítọ́ríọlá ṣáà sọ pé nílé ayé ẹ̀ pé kó má try láti pe òun mọ́, àti pé kó má try láti pe òun mọ́. Ó gbé ṣépè, ó sọ burúkú ọ̀rọ̀ sí bọ̀bọ́ yẹn. Ó ṣáà wà nínú ilé, ó wà moody, inú ẹ̀ ò dùn, inú ìyá ẹ̀ náà ò dùn, ìyá ẹ̀ ronú àtàwọn tó ti ta aṣọ fún, tí ọkọ dẹ̀ ti sọ pé òun ò ṣe ìgbéyàwó mọ́. Ẹ mọ̀ the kind of embarrassment, the insult, so gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀. Ìyá ṣáà ń rò pé òun tọ́ ọmọ yìí o, òun ò dẹ̀ fail as a mother. Àwọn nǹkan tó yẹ kóun fi
ọkọ náà lòun fi kọ́ ọmọ yìí. So at last ṣá, bọ̀bọ́ àfẹ́sọ́nà Wùmí Toríọlá ó wá pe Wùmí Toríọlá. Wọ́n try láti settle gbogbo wàhálà tó wà ní àárín àwọn méjèèjì. Tó jẹ́ pé at the end, Wùmí Toríọlá àti àfẹ́sọ́nà ẹ̀, àwọn méjèèjì wọ́n padà fẹ́ra wọn gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Mo fẹ́ kẹ́ lọ wo nǹkan tí ó end Rótìmí Sàlámì nínú eré yìí. Bóyá wọ́n jẹ́ kó attend wedding ni, àbí wọ́n jẹ́ kó attend, àbí àfẹ́sọ́nà Wùmí Toríọlá ó parí ìjà pẹ̀lú àbúrò ẹ̀ torí ìyàwó ẹ̀. Kọ́sẹ́ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò lè happen. Irú àbúrò yẹn, ẹ̀gbọ́n ò lè jẹ́ kó wá sí ọ̀dọ̀ òun mọ́, cause even tó bá wá gan kò ní trust àbúrò àti ìyàwó ẹ̀ mọ́, cause wọ́n ti jẹ̀gbádùn ara wọn sẹ́yìn. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Ẹ jọ̀ọ́, ẹ má gbàgbé láti bá mi like, share, comment and subscribe. Thank you guys. See you guys in my next video. Bye.